Gba iṣẹ́ ìyọnu yìí, ìyọnu gbogbo ayé ni. Ìyọnu òun lọba ògùn, ìyọnu òun lọba àwúre. Iṣẹ́ yìí bákan náà ó dẹ̀ tún ṣiṣẹ́ àṣegbé. Mi ì sọ pé àṣegbé pé kó lọ pààyàn kó rò pé ó pààyàn gbé o, àbí kó bá ti yàn jẹ́ kó rò pé ó bá tẹni yẹn jẹ́ gbé wo ìpàkọ́ ẹ̀ báyìí ìdájọ́ ẹ̀ wà. Ó ń ṣiṣẹ́ àṣegbé. Àṣegbé yẹn ni wípé ohun tó bá ti ṣe nínú ayé káyé má ní ẹ lára, kó o rí ṣe nírọ̀rùn, kọ́wọn àgbàlagbà má di ẹ lọ́wọ́, kó má yẹ̀ ẹ́ lọ́wọ́ wò, kó ṣe kó rí ayé ẹ lò ní àlògbé ní ìrọ̀rùn. Kí ni kó pààyàn kó wá ló ti lọ ṣe àṣegbé wò ó, wọ́n bá kí ẹ mọ́lẹ̀, kọ́ má kí ẹ mọ́lẹ̀ lórúkọ Jésù. Ọlọ́run ò ní ṣèmi àti yín ní apànì, Ọlọ́run ò ní ṣe wá ní abatẹnijẹ́ lórúkọ Jésù. Kí ló máa bá mi lọ wá? Bá mi lọ wá ẹ̀kọ́ eléwé ẹyọ kan. Ó láti má lọ wá ewé ẹ̀kọ́ níbi tó ń da ewé àpòsí o, fún ara ẹ lọ ra ẹ̀kọ́ eléwé yẹn. Wàá mú ẹ̀kọ́ yẹn wàá jẹ, wàá sọ́kó tó jẹ́ wípé tá bá jẹ̀kọ́ a kì í jẹ ewé ẹ̀ mọ́. Gbogbo ẹni tí mo bá ṣọ̀pátá ẹ yọ́nú sí mi. Wàá mú ewé yẹn sọ́tọ̀, wàá wá lọ jẹ ewé ewúro. Ewé ewúro tí ò lújú ẹyọ mẹ́ta, pieces mẹ́ta, wàá já 1, 2, 3 ẹyọ mẹ́ta. Bá mi gùn pọ̀ mọ́ ewé yìí, kó wá gún mọ́ ọṣẹ tó bá wù ẹ́, kó sínú ike white, kó dẹ̀ máa fi wẹ̀ láràárọ̀ pẹ̀lú àdúrà wípé bàbá jẹ̀kọ́ a kì í jẹ ewé ẹ̀ mọ́. Gbogbo ẹni tí ẹ bá ṣẹ̀ ẹ dáríjì mí, ẹ jẹ́ n ráyé lò, ẹ jẹ́ kí 2024 yìí ẹ jẹ́ ó pé mi sí ògo. Ó dára fún ọ kó kọ́kọ́ ṣe iṣẹ́ tí mo kọ́kọ́ fi sílẹ̀. Wọ́n tó bá ti follow page mi tó bá kọ́kọ́ ń wo iṣẹ́ yìí, tètè lọ follow page yẹn kó lè rí iṣẹ́ tí mò ń sọ yìí. Iṣẹ́ oní ata ìjọsìn, ìyèrí àti atare yẹn, kọ́kọ́ lọ wẹ̀ yẹn fọjọ́ mẹ́ta kó wá bọ́ sórí iṣẹ́ yìí. Kọ́kọ́ lọ wẹ̀ fọjọ́ mẹ́ta, lọ ní àwẹ̀ dànù lára ná, kọ́kọ́ lọ wẹ̀ gbogbo ìdọ̀tí ara ẹ̀ dànù ná, kó wá bọ́ sórí iṣẹ́ ìyọnu yìí. Ẹ̀yọnu lọ bá ògùn o, ẹni táyé bá yọnu sí gbàgbé fọ́kì wò ó. Wọ́n máa kẹ́ lójú, wọ́n máa kẹ́ lọ́rùn, wọ́n máa rò pé àwọn tó mọ̀ ṣe gan máa wà ń bẹ̀ tán ní ta sí wọn. Ìwọ tó ò tẹ̀ rí ṣe gan nítorí ẹ̀yọnu tó wà lára ẹ̀, wọ́n dẹ̀ máa yọnu sí i. Nǹkan tó rò pé ò mọ̀ ṣe, wọ́n máa sọ fún ẹ wípé ayé á máa sọ fún ẹ pé ò mọ̀ ṣe sẹ́ẹ̀ torí pé o ti ní ẹ̀yọnu ayé lára, o ti ní ẹ̀yọnu àwọn àgbà lára. Àṣegbé ni gbogbo ohun tó bá ṣe nínú ayé wọn nídìí ẹ̀ lọ́wọ́ wò, ó ṣe láṣegbé ni. Tó bá mi lọ ṣọ́ ẹ̀ jẹ́ ẹ̀kọ́ yẹn, lọ ra ẹ̀kọ́ dídì kan fún ara ẹ̀. Ewé ewúro tí ò lújú ẹyọ mẹ́ta, pieces mẹ́ta. Kó o sì máa sọ wípé bàbá jẹ̀kọ́ a kì í jẹ ewé ẹ̀ mọ́ o. Ẹjọ́ ń ṣe mẹ́ bí n bá ṣẹ̀yìn ẹ fayélẹ̀ fún mi láti gbé. Ẹjọ́ ń ṣe mi láti àkókò yìí lọ. Bó ṣe máa sọ nìyẹn, wàá dẹ̀ rí i pé wọ́n á dẹ̀ yọrù sí i. Wàá dẹ̀ máa rí àánú níbi tó lérò. Wàá dẹ̀ máa rí gbogbo ọ̀nà ẹ̀ dẹ̀ máa là. Bẹ́ẹ̀ ni in fact ó wà very okay. Má try ẹ̀. Mo gbàdúrà fún yín pé ó máa jẹ́ fún yín. Tinútinú mi mo fi sílẹ̀ fún yín. Ẹ máa rí pa ìsí lóore. Ẹ máa ní testimony lórí ẹ̀. Ẹ máa ṣe rere lórí iṣẹ́ yìí lórúkọ Jésù. Gbàdúrà sí i bí o bá ti ń lò ó. Bá mi share, comment, like, sáré follow page mi lórúkọ Jésù yóò dára fún yín. Orí bẹ́ẹ̀ kò yí padà. Jésù lọ wá. Àmín. Thank you. God bless you.